صلاة بها ينجو الزمان وأهلها من الضيق والبلوى ومن كل كربة فأنزل علينا رحمة بمحمد حبيبك في دارين مفتاح جنتي حبيبك في دارين مفتاح جنتي ويوم وصول الهاشمي إلى الدنيا لا طيب أيام القوم محمد وما هو إلا رحمة الله للورى هدى الله للأكوان خلق محمد تجلى إليه الله نورا بذاته ويشهد في ذا الوقت فم محمد أنا العبد الذي كسب الذنوب الصلاة على النبي الكريم صلى الله عليه وصدت وسلم. الأماني أن يتوبا الصلاة على النبي الكريم صلى الله أنا عليه العبد وسلم. الذي أدحى حزينا صلوا على النبي الكريم على زلاتي قلقا كئيبا أنا العبد الذي سطرت عليه صحائف لم يخف الرقيبا أنا العبد المسيء أصيت سرا فما للآن لا أعبد النحيبا أنا العبد المفرط ضاع عمري فلم أرى الشبيبة والمشيبة أنا العبد الغريق بلوج بحري أصيح لربما ألقى مجيبا أنا العبد سقيم من الخطايا وقد أقبلت ألتمس طبيبا أنا العبد المخلف عن أناس حووا من كل معروف نصيبا أنا العبد الشريد ظلمت نفسي وقد وافيت بابكم منيبا adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. ó sì dúpẹ́. alhamdulillah. dúpẹ́ tí a ké dáadáa. أنا العبد الفقير مدرت كفي إليكم فادفعوا عني الخطوبة إليكم فادفعوا عني الخطوبة. ọba wo la dúpẹ́ fún. ọba wo la dúpẹ́ fún. ọba tó ní ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ láti jọ́ yìí. tó lọ́rọ̀ tí bàbá ń bá bọ̀ láti jọ́ yìí. ọ̀rọ̀ wo ni. ọ̀rọ̀ wo ni. kí ló lọ Sùlíkà. náà. àti ànábì Yusuf. àtànábì Yusuf. ẹ jọ ṣe é dákẹ́ àbí kí ni wọn ní máa lọ. kí ló dà wọ́n pọ̀. kí ló dà wọ́n pọ̀. ìfẹ́. ìfẹ́. kí ni nǹkan náà tó wà ànábì Yakub. Yakub.
tó fi sunkún lórí ọmọ ẹ̀. tó fi sunkún lórí ọmọ ẹ̀. ìfẹ́. ìfẹ́. أنا العبد الفقير مدرت كفي jẹ́mọ̀ ẹ̀ jájọ wí. إليكم فادفعوا عن الخطوبة. ìfẹ́. ìfẹ́. bó ṣe dùn tó tẹ̀ ń wóhùn. táwọn wò ní. ní tó kóró wà nínú ẹ̀. إليكم فادفعوا عن الخطوبة. ayé anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. أنا العبد الفقير مدرت كفي. anabi tó sọ ọ́nà ọ̀rọ̀ rẹ̀. tó sọ ọ́nà ọ̀rọ̀ rẹ̀. yòówó ẹ̀. إليكم فادفعوا عن الخطوبة. ó ní ẹ ṣọ́ra. ẹ ṣọ́ra. ìfẹ́ adinilétí. adinilétí. afọ́nilójú. afọ́nilójú. kódà ń gbà mí. ìfẹ́ máa ń gba ẹnu kù lẹ́nu ẹni. Allahu akbar. ẹni bíi bó. bíi báwo. tó bá fẹ́ràn èèyàn. naam. gbogbo bá lè gbù rẹ̀ ṣe wò ó tó ọ̀ ní rí. èèyàn ò ní rí. أنا القدار كم عهدت أهدا. ìfẹ́ tó bá dójú ìfẹ́. tó bá dójú fẹ́. yóò wá gba etí rẹ̀. yóò gba etí. gbogbo tí a bá sọ ní ìgbàgbọ́. èèyàn ò ní gbàgbọ́. وكنت على الوفاء بي كذوبا. bàbá dùndú. ẹni tá a fẹ́ mọ̀ sí tí ò dáa. yóò máa ṣe. àti sọ fún wọn sì dógún. yóò dógún. naam. yóò wá máa jẹ́ ọgbẹ́ ọkàn. ọgbẹ́ ọkàn fún yàn. wọ́n títí ń ṣe ò dáa. kò tẹ́yàn lọ́rùn. àmọ́ fẹ́ ó ti di ẹnu rẹ̀ àti wí ó dógún. أنا المقطوع فارحمني وصلني. Allah. torí lónìí sọ́la. naam. a bọ̀ síbi tí Yusuf. àwọn òbí rẹ̀ tí ẹ ti lọ bá. tó ti lọ bá. kí ni Yusuf ṣe tó lágbára. kí ló ṣe tó lágbára. báwo òbí rẹ̀ ṣe dé. bá ṣe dé. ọlọ́mọdé á sì ṣe. mọ̀jẹ̀ á sì ṣe. ẹ ṣe àmín. آمين. ويسر منك لي فرجا قريبا. ó ti jòkó láàyè ọlá. ó jòkó láyé ọlá. Yusuf ti jòkó. Allah. أنا المضطر أرجو منك عفوا. gbogbo àwọn àfáà wa ti máa ń tọrọ fún. tí bàbá máa tọrọ fún. bàbá alájí àgbà. bàbá ọ̀làjà àgbà. أنا المضطر أرجو منك عفوا. bàbá dùndú. ومن يرجو رضاك فلن يخيبا. látara àfẹ́. látara àfẹ́. ọlọ́mọdé á sí àgbákò. ومن يرجو ṣe àmín dáadáa. رضاك فلن يخيبا. فيا سفي bàbá alájí àgbà. على أمري تقضى bàbá wa àfáà àgbà. ولم أكسب به إلا ذنوبا. bàbá oníwàásí àgbáyé. bàbá oníwàásí àgbáyé. Adam bọ́lá wí. وأحذر أن يعاجلني إمامات bàbá àgbà fọlọ́nṣọ́. bàbá Ibrahim. يحير حول مصرعة اللبيبة. kárí àwọn bẹ́ẹ̀ tí a ti lọ́lọ́run bá kẹ́ wọn. ويحزنه bẹ́ẹ̀ni. من حشري ونشري alájọ Zakariya Imamaini. بيوم يجعل الولدان شيبا. àwọn tí mo dì mọ́mù lójú ayé wọn nígbà بيوم Ahmar. يجعل bàbá Yakub. bàbá Yakub. شيبا. ìyẹn ti kunu létẹ̀ ń wo lọ́kẹ́ púpọ̀. أنا العبد الفقير Gáúsù. مدرتك في Imam Abdulrasheed. La ilaha illallah. Allah. إليكم فادفعوا عن الخطوبة. bàbá tó bíya. إليكم bàbá ọlọ́ọ̀sẹ̀bì kan. فادفعوا ọdún Salman. عن الخطوبة. àmín.
أنا لي ìyá bàbá wa عبد ìyá لي àlẹ́ mọ̀nà. فقير مددتك فيه Allah. ìfẹ́ Ìfẹ́. ìfẹ́ Ìfẹ́. ọ̀rọ̀ fẹ́ ni ń sọ láti bí ọjọ́ mẹ́tàlá bọ̀. إليكم فادفعوا عن الخطوبة. kí n tó bọ́ sí abala ìrìnàjò Yusuf Yusuf. pẹ̀lú àwọn òbí rẹ̀ ń kọ́. Allah. abala ọ̀tí sùlíyà à ń bá lọ. Bẹ́ẹ̀ni. àwọn òbí rẹ̀ tí wọ́n fẹ́ dé sí báyìí ọlá ti dé. Ọlá ti dé. àwọn òbí rẹ̀ yọ lọ́ọ̀kan. Wọ́n yọ. wọ́n kí bàbá ń kí ọ bàbá ń kí ọ Bàbá ń kí ọ. ẹ máa wọlé Ẹ máa wọlẹ̀. kò lè nàró kí wọ́n. Kò lè nàró kí wọ́n. ọlọ́lọ́ sẹ̀mí. إليكم فادفعوا عن الخطوبة. àwọn òbí rẹ̀ wá wọlé fún. Wọ́n wọlẹ̀ fún. ọlọ́lọ́ bá ti jẹ́ ó ṣèyí hùn. Ọba ti jẹ́ ṣe bẹ́ẹ̀. ọlọ́mọdé á sì ṣe. إليكم فادفعوا látòrí mi àwa tá a di ọlá lójú ọ̀ tó bí ọlọ́mọdé àfarapa. عن الخطوبة. ọlọ́dẹ àbùdù. أنا العبد الفقير مددتك فيه. àwọn ọlọ́fọ̀ ọlọ́run bá mójútó wọn. إليكم فادفعوا عن الخطوبة. waziri. إليكم فادفعوا عن الخطوبة. Allah. tí tóbìnrin bá gba tọkọ ẹ̀ Tó gba tọkọ ẹ̀. bó o là á ṣe rí àpẹẹrẹ ìfẹ́ kí n tó máa lọ lálẹ́ yìí. أنا العبد الفقير مددتك فيه. bó o là á ṣe rí àpẹẹrẹ ìfẹ́. إليكم فادفعوا عن الخطوبة. إليكم فادفعوا عن الخطوبة. àpẹẹrẹ ìfẹ́ lọ́dọ̀ obìnrin àkọ́kọ́ Lọ́dọ̀ obìnrin. tó o bá gbà tiẹ̀ dénú Dénú. ta ni ẹ̀ Náà. ọkọ ẹ̀ ọkọ yín tẹ̀ ń pé gbogbo nǹkan bébì mi Bébì mi. ṣúgà gúdígúdí Gúdígúdí. gbogbo nǹkan tẹ̀ ń pè hàn Ọ̀nì. ń tà fi lè mọ ní àrídọ́ bìlìkọ́lì Allah. ẹ̀rọ kẹ̀kọ́ jú sí mi. Naam. ọmọ yọnu sí díẹ̀ tó bá rí fún Tó ọ bá rí fún ọ. ẹni tá a bá fẹ́ dénú àìgbé nǹkan kan láyà tí ò ní lè mímọ́ Bẹ́ẹ̀ni. mọ̀ burúkú ògbọ́n tí ń sọ À ń gbọ́. àmì ìfẹ́ dàmọ́ láyé lónìí Ìfẹ́ dàmọ́. ọkọ kò lé ọ lọ́wọ́ ó ní 10,000 ìyàwó rẹ̀ Ìyàwó. ó ní 10,000 tá a lè fi jẹ́ ni Ó ní. ọ ni yóò jù bá lọ lẹ́ẹ̀mí ni Yóò jù bá ń lọ ó ní lẹ́ẹ̀mí. kíni kí n fi ṣe Kí ni kí n fi léyìí ṣe? ọwọ́ àdàlù láyà Ọ̀dà àlùláyà. ó yẹ ká yànnà náà fẹ́ ṣé kó kú ni Ṣé kó wá kú? àtẹ̀bú ọkọ rẹ àtòró rẹ àtàrin bó ṣe tó bó ṣe mọ èwo ni ò yí ọ ń bẹ̀. Èwo ni òyí ọ̀ ń bẹ̀? Àníjò lẹ́yìn tó fẹ́ lówó lọ. Kí lè yí tó rà? Allahu akbar. أنا العبد الفقير مددتك فيه. torí àti gbàgbàlà sùnìkà A ti gbé. wọ́n fẹ́ gbọ́ ní àjò òun àti bàbá ẹ̀ lẹ́sìn àti màmá ẹ̀ Naam. àmọ́ ẹ̀ jẹ́ ìyànnà náà fẹ́ Naam. ọkọ rẹ̀ ń dààmú Ń dààmú. ọmọ bó ṣe mọ̀ Ọmọ. ẹ̀yin obìnrin wọ̀nyí ẹ̀ dákun Ẹ dákun. ẹ má jèrè tán lórí ọkọ ẹ rìsáàfù ẹ̀dẹ̀rẹ̀ orí ọmọ Dèrè orí ọmọ. ẹ má jẹ tán Ẹ má jẹ́ tán. bẹ́ẹ̀ bá jẹ tán kò ní sí tọmọ ńlẹ̀ mọ́ o. Bẹ́ẹ̀ni. Allah. Allah. àtàfẹ́sọ̀nà lọ ti ní tẹ́lọ́rùn Bẹ́ẹ̀ni. bí ìbá ṣe pọkọ rẹ náà ìfẹ́ di lójú Ó di lójú. ẹ kó ti fọ́n bí ikùn Bẹ́ẹ̀ni. Fọ́n ọ́ dànù. pátápátá ní tẹ́lọ́rùn ó ra fóònù fún ọ ọlọ́run ló mọ iye àjọ tó dá oníṣẹ́rò yìí lẹgbẹ́ mi ń lò Sẹ́rù èyí náà ń lò. kí ló kọ yìí tó wọ́n jù nísìnyí iPhone kí ni 14 Pro Max. 15 ti dé Ó ti dé. ẹ káre ẹ kàn ń gbọ́ ní àmì ẹ̀rọ wò rà Ó ń ha ọkọ̀ rẹ̀ sórí. فما في الأرض أشقى من محب. ẹ kọjú síbí Naam. tí n bá ti ka bíi márùn
àṣì àkọ́kọ́ ń bẹ tóbi ní máa fi ìfẹ́ hàn sọ́kùnrin tí fífẹ́ hàn. tí ò ní jẹ́fẹ̀ orí ahọ́n láàmúrúkà. لأمرك ما ود اللسان بنافع ìfẹ́ orí ahọ́n ò lálùbáríkà. kò إذا لم يكن أصل المودة في القلب. ọ̀rọ̀ tí mo fẹ́ yanjú lálẹ́ yìí tí bàbá bẹ yan. ẹ̀yin kan bẹ tẹ́ ẹ̀ lè dá sí náà torí ẹ̀ ti ṣàgbákò ara yín bẹ́ẹ̀ ni ìfẹ́ dùn gbà tí ẹ̀ bá ti kó tira yín kó tira yín. bẹ́ẹ̀ bá kó tira yín tán lẹ́ẹ̀rí ìdàkejì ìfẹ́. bẹ́ẹ̀ ni. لأمرك ما ود اللسان بنافع. ẹ kọjú síbi ní báyìí wíwù Khadija yàwó anabi Muhammad Yàwó الله Ànábì. عليه وسلم. ẹ yòǹbó ẹ إذا لم يكن Khadija أصل المودة في القلب. baba náà Khadija ní láàrin gbọ̀rọ̀gbọ̀rọ̀ ju anabi Muhammad lọ. ó ní buhaya. لأمرك ما ود اللسان بنافع. bóyá ẹ gbọ́ rí pé anabi sáàbù lábẹ́ Khadija rí lábẹ́ kan. إذا لم يكن ṣe gbọ́ yín rí. náà أصل المودة في القلب. ó wá fẹ́ fẹ́ anabi ó fẹ́ fẹ́ àwọn akpòwe máa anabi ládùúgbò ládùúgbò. pé ó kéré ó kéré kí lọ ìgbọ́ bùkátà Khadija lọ igbó bùkátà jọ̀ọ́. ẹ̀. ẹ̀yin obìnrin wọ̀nyí àwàléyà yín ti pọ̀ jù ó ti pọ̀ jù. kí wọ́n fi kéékèèké sopó náà bí wàhálà yín bá pọ̀ ọkọ yín ò mọ kù yóò máa kú. ìrònú pààyàn ju májèlé lọ bẹ́ẹ̀ ni. ọdún àwẹ̀ ní bọ̀ yín nísìnyí ó ti bẹ̀rẹ̀ ẹkún ọlọ́lọ́ lẹ́sí 120,000 àbí yóò kú báwọn ọ̀pá. ẹ dínkù ìfẹ́ tí máa ti ń pààyàn ìfẹ́ tí ń níyàn la tí ń níyàn la. ìfẹ́ tí ń kó wàhálà báyàn Kó ẹ wo dáadáa wọ́n fi fún ọ ní kọ́ lè kúrú lẹ́mìí Allah. bó lọ wí. لأمرك ما ود اللسان بنافع. àdìjẹ́ wa ń fèsì ó fèsì. torí ànábì sọ fún un náà wọ́n ní mo kéré láti fẹ́ ọ láti fẹ́ ọ. èmi náà sì mọ̀ pé ọ ti jọ́gà mi rí bẹ́ẹ̀ ni ọmọ ọ̀dọ̀ rẹ mo jẹ́. mo ti bọ́ ọ daran rí ti bọ́ dáràn. wọ́n sì lọ wá bá mi ní ìsìnkú ọ̀fẹ́ mi torí Khadija ló kọnu sí ànábì Muhammad òun ló kọnu sí i. èmi ni wàhálà rẹ ọ̀rọ̀kùnrin tó wù ọ tó wù ọ. ọkàn kí lásán ẹ káàbọ̀ ẹ káàbọ̀. sọ fún ọ ló wù ọ sọ fún bẹ́ẹ̀ ọ fi lálùbáríkà ní Wọ́n tó sọ. bá wọlé ẹ̀. wá sọ bí ìṣe rí ẹnu lọ́kọ ọ sì wù mí ọ sì wù mí. ìfẹ́ tí ọlọ́lọ́ mọ́jọ́ kọnu sọkùnrin ọ lélẹ̀ ọ lélẹ̀. ọ lulẹ̀ irúfẹ́ ni máa kalẹ̀. ọ lè gbọ́rọ̀ sí lẹ́nu. لأمرك ما ود اللسان بنافع. ẹ dẹ́kun ẹ kọjú sí mi lálẹ́ Mabruk májàmú Khadija Khadija. káì ọ̀ya sọ síbi إذا لم يكن kò rí táǹtì ẹ̀ sì ń pààrà أصل المودة في القلب. إذا لم يكن yorùbá nẹ́bì أصل المودة في القلب. ìtumọ̀ fẹ́ sọ lálẹ́ ni bàbá fẹ́ sọ. ó wọ́n ní wà nẹ́bì ìwà nẹ́bì. mo ní ń fi ọ ní ìtú ọ̀fẹ́ náà ó ní tọ́ ọba kéré ló ń kà tọ́ lówó tọ̀ lówó. tọ́ kéré ń sọ ọ́ déyàn tó pọ̀ pẹ̀lú àsìkí Allah. ó ní tọ́ ọba kúnjú ẹ má wo bẹ̀yẹ mọ́ wọn mọ́ tọ̀ kúnjú. لأمرك ما ود لسان بنافع. ó ní tọ́ ọba kúnjú tọ̀ kúnjú. mo fi ra mi kún ọ mo fi ra mi kún ọ. wọ́n wọ ẹni tí ó sọ pọ̀ tó nǹkan èmi àtayé mi mo di tiẹ̀ adáyé rẹ ìfẹ́ wo lọ ní lọ ní. oorun ìyàwó lẹ́ ń jọ ń sùn lẹ́jọ́ ń sùn. tó fi kọ́lé débi kíkàn tọkọ rẹ ò mọ̀ tọkọ rẹ ò mọ̀. Allah. bẹ́ẹ̀ yóò bá sẹ́nu kó aṣọkọ ẹni bẹ́ẹ̀ ni.
ẹ ń sẹ́nu kó lónìí ẹ̀ ń sẹ́ kú. ọlápẹ́ ń jalè mọ́kọ yín lára bẹ́ẹ̀ ni. gbogbo tẹ́ ẹ bá ṣe ẹ̀fẹ́ kọ́kọ́ ó mọ̀ mọ́ àlùbáríkà ò sì ní wọ̀. àmín. la'amruka ma wuddu lisani binafi'in. jama ẹ tó dọ̀ láti inú orílẹ̀ kan náà ẹsẹ̀ kí ló kù láyè rẹ tí ò gbọ́dọ̀ mọ̀. àbí. àrídá bilkọ́lì bilkọ́lì. obìnrin máa yọnu sí díẹ̀ tọkọ bá ṣe ni. Allah. yìí máa yọnu sí ni. máa yọnu sí ni. ntọ́ bá kéré ní òdì tó pọ̀. ní òdì tó pọ̀. njẹ́ ti bẹ̀rẹ̀ àwẹ̀ ní sinsa mánéjì bóyá ìsẹ̀mú ẹ̀ ríra fún ọ. bẹ́ẹ̀ni. tó ṣe ráìsì ẹ̀ ń jẹ. jẹ. ọ tún complain. àti ìjẹ nǹkan nú láti jẹ. àti ìjẹsẹ̀ màlúù láti jẹ. àjẹmú màlúù láti jẹ. ẹ̀rìlùbọ́ wálé. ẹ̀rìlùbọ́ wálé. sẹ̀mọ́tẹ́yìn bá ti tọ̀ lẹ́ẹ̀kan. tinú ọmọ gbẹ̀yìn. mo ní ìdí èlùbọ́ ọ̀sùn gidi. èlùbọ́ ọ̀sùn. yóò wá bu ẹkún sí dáràn. sóhun síléyà. sóhun sọkọfẹ́. idha lam yakun aslu limawaddati fil qalbi. ẹlẹ́ẹ̀kejì wakitmanu sir. Allah. ẹ̀ ń tàbá fẹ́ dénú tá a gba tiẹ̀. tá a gba tiẹ̀. ọkọ̀ tó gba tiẹ̀ ọ̀ nílé tú láṣìírí torí wọ́n bọ̀ bu. wọ́n bọ̀ bu. inú rẹ̀ ó sì máa bàjẹ́ àmọ́ lónìí kò sí ìfẹ́ mọ́ sẹ́ẹ̀rí ká máa sọkọ pẹ̀lú obìnrin o ẹ ti sọ di fíìmù kò jọ yín lójúmọ́. jọ yín lójúmọ́. kódà yóò sọ bí ẹ ṣe ṣe. wọn ò tẹ̀lé mi mọ́. idha lam yakun. àṣírí ọkọ yín gbọ́dọ̀ bò látara yín. ó gbọ́dọ̀ bò. sásìrí bò mọ́ sá. sóbò mọ́. èwo ni fẹ́. ó tu fáadé yìí kí ó sọ pé òun ló ń ṣe súná ọmọ fúnra òun. bẹ́ẹ̀ ni. ó dẹ́ máa wo gbogbo tá a jẹ èmi mo rà á. èmi mo rà á. kódà aṣọ tó lórí ibu rẹ wò èmi mo gbé sí lọ́rùn. èmi mo gbé sí lọ́rùn. ẹni tí ò fi tiẹ̀ tásọ rẹ gbọ́n. ṣe bọ́ ọdí tó gbọ́n kọ́ tó fẹ́. kọ́ tó fẹ́. waziri ṣé wọ́n ń gbọ́. wọ́n ń gbọ́. ẹ gbọ́. wọ́n ń gbọ́. la'amruka ma wuddu lisani binafi'in. ìfẹ́ gidi túnà àṣírí. àṣírí ọkọ rẹ nu rẹ láti gbọ́. láti gbọ́. àléébù tọkọ rẹ ní tá yóò mọ̀ ìwọ lọ jára àdúgbò mọ̀. àbí. sẹ̀kan sùn. sẹ̀kan sùn. 2 minutes. ẹ má ṣe ha. bẹ́ẹ̀ni. kò sí ọkọ téèyàn ó túnà àṣírí ẹ̀ tó bá ilé gbọ́ tí bá ń wú ọ báyìí kó pa ọ́ ní òmò sí. bẹ́ẹ̀ni. n ti dalẹ́rú lẹ́ ń gbọ́ lónìí. là ń gbọ́. kẹ́kẹ́ máa polongo fẹ́ ìmúlò àbí kẹ́kẹ́ máa tẹ mẹ́sẹ̀gì síra yín kí ni jẹ́ mẹ́sẹ̀gì ìyá wa tí ò bá mẹ́sẹ̀gì láyé tí mẹ́sẹ̀gì sì bá kí ni wọ́n ṣe ṣé wọ́n gbádùn ọkọ wọn ni. gbádùn ọkọ wọn. èmi ní fóònù orí ibú tí wọn kó dé nísìn tẹ kó gba ayé sórí fóònù irọ́ ẹlòmíì àyà arọ́ alóhùn sọkún gbà tó rọ́kọ̀ ọ̀hún ẹni tí ń rẹ́rìn lọ nígbà tí ń ya ẹkún yóò wá ya ẹkún tó irọ́ ni irọ́ ọkọ lẹ́sẹ̀ ni bẹ́ẹ̀ni ọ̀sùnkún pa. fóònù dùn parọ́. ó dùn jalè. bẹ́ẹ̀ni. ọ̀pọ̀lọpọ̀ yín náà tó jẹ́ bọ́sọ́wọ́nà ẹ̀yin obìnrin ìfẹ́ orí fóònù lẹ́ máa ń lò. bẹ́ẹ̀ni. ìfẹ́ orí fóònù. èyí tó ní kurukuru lójú ó ti mọ tí ó tẹ̀ ń bẹ̀ gbogbo ojú rẹ̀ wà á dán. ìjọ ọkùnrin bá rí yóò họ ni. idha lam yakun aslu limawaddati fil qalbi. èmi ò mọ yín wàsílì lọ́mọ gorú tó jọba. wa aktharu man taliqa. nítorí tó fẹ́ gbowó lẹ́nu ATM. yasurruka qawluhu. wàsílì lẹ́nu ATM. bàbá elédè púpọ̀. tí ó gbowó ó ní máa tẹ́ gbogbo tó ní ọkọ wa eléyìí ó pa mí o. walakin qalilun. ẹ dá mi lónìí. man yasurruka fi'luhu. ẹlẹ́ẹ̀kẹta ní kíni jama. kíni jama. bó lọ wí. wa aktharu man taliqa. mo fẹ́ gbàwòrán fẹ́ wá lálẹ́. bẹ́ẹ̀ni. tí bá gbede tán. tí bàbá bá gbede. àwọn abẹ́rẹ́ ìrìn àjò Yusuf àti bàbá rẹ̀ àti yẹ. yasurruka qawluhu.
ولكن قليل من يسرك فعله. ẹ gbọ́ Naam. wà ṣúkìrù alákòlè máa àtà gbogbo tọkọ rẹ bá mú wá bá tó mú wá bá obìnrin gbọ́dọ̀ lè dúpẹ́ lórí ẹ̀. kó dúpẹ́ ha àṣẹ̀ṣẹ̀ wo sukú ọmọ mi àṣẹ̀sán má kó ṣe bọ́ọ̀lù ló bí ha mo pé ẹ tètè san báyìí mọ̀pẹ́ tètè sàn ọlọ́ọ̀jà ajẹ́rè wọn àmín ó ní kó má tọ̀ kó má tọ̀ ṣe bọ́ọ̀lù ló bí síbẹ̀ ọ̀gbọ́n tiẹ̀ ní bọ̀ tọ̀hún bẹ́ẹ̀ ni bóyá ó ti bí mi tọ́ ọmọ bóyá ó ti bí mi bí ò bá tọ́ tiẹ̀ tọ́ ni kò tọ́ ọmọ tí tiẹ̀ tọ́ ní jèrè ni ò tọ́ Ni ó ti tọ́ yìí tí ó tọ́ tí ó tọ́ ẹ mọ̀ pé lára ojúṣe yín ni kẹ́kúnlẹ̀ kọ́kọ́ bá sanwó skul kẹ́ dúpẹ́ ó lè sèwé túláàsì ni kò tọ́ túláàsì kọ́ ó ti ya agbá sọ́dọ̀ tiẹ̀ ó ti lọ sọ yìgì mí tọ́mọ̀ Tọ́mọ̀. gbogbo ọmọ tí ò sí nílé kọ́ lọ́ máa lè ẹ gbọ́n náà ó wá ní ọkàn mi bíi mẹ́ta máa lè ó ti máa fà lẹ́yìn ó ti lọ yọjú wọ́n ti ìyá lọ- rẹ ti gba sàdáàkì ọmọ ọkọ ní bẹ́ẹ̀ ni wọ́n ti ṣẹ̀tọ́ òun àtọmọ rẹ jọ pín kankan náà ni bẹ́ẹ̀ ni nígbà tó mọ̀ pé burú ọ̀sẹ̀ fi hàn ló yọ kẹ́lẹ́kẹ́lẹ́ àbí ẹ gbọ́ nígbà tó dìbì kan ló gbabi kan ya Ẹ. òun náà dọ́gbọ́n òun lè má lọ́jọ́ alẹ́ mọ́ ó ti ṣe tí ó ṣe. ìgbà ọlọ́run mú ọ aṣọ obìnrin lọ bí ọkùnrin ló bí ta ó tún ní dúkìá ju ọ lọ. أكثر من تلقى. jama náà gbogbo tọkọ bá fún ọ tó bá mú wá tó bá mú wá tó mú wá tó mú wa ẹ̀gbọ́n tí wí náà wọn ò dá mi lò náà ìfẹ́ ni n sọ ọ̀rọ̀ máa fẹ́ fi fẹ́ gbà kó a máa dúpẹ́ máa dúpẹ́ máa fi fẹ́ gbà jẹ́ kó máa rí happiness lójú ẹ̀ lórí Náà. tó bá fún ọ gbogbo tọkọ rẹ fún ọ rí àfikọ́ sínú dúdú kò tó ẹ̀gbọ́n náà ẹ̀gbọ́n tí wí náà àsọdún yín ni o kódà o èkó mo ti rán yàn ẹgbẹ́ kábẹ́ ẹgbẹ́ kalẹ̀ ọmọ ẹgbàá lọ bàbá yín yóò dà fún ọ kódà owó tẹ́ fi ràn ẹ̀ dálẹ̀ lẹ̀ ọkọ máa wò pé tó ń lébọ̀ fún lọ́ọ̀ wá appreciate ẹ̀ lọ́ọ̀ tí ẹ̀ mọ iyì rẹ̀ lọ́mọ yẹ kò ní fún ọ ní mi bó sì fún ọ ní mi ìnira máa ń bẹ fún ọ Allah kí wọ́n máa gbọ́ lálẹ́ kọ́mọ gbọ́ tẹ́ ẹ bá lóbìnrin òjòbìnrin lọ obìnrin òjòbìnrin lọ ní rírí ní rírí obìnrin jòbìnrin lọ níwà níwà tó o bá bùn ẹlòmíì ní gbogbo ayé rẹ lóbìnrin kò ní kí ọjọ́ kejì pẹ́ sínú àná kò ní dúpẹ́ o alójúṣe yín náà lẹ́ ń ṣe ojúṣe kí ni ìfẹ́ ní ntúlá lẹ́nu bẹ́ẹ̀ ni torí ẹ̀ máa ti ń jẹ́fẹ̀ẹ́ àwọn míì kàn bímọ fúnra wọn wáyé wá sọkọ láyà ni wọn kàn bímọ ni kò sí fẹ́ pa kò sí fẹ́ kò sí fẹ́ rárá ṣé wọ́n ń gbọ́ bẹ́ẹ̀ ni ẹ́ ó wọlé wàláì kódà ẹ fọ́bì mi níwèé mọ́kà adúpẹ́ fún àtọ́lọ́ nǹkan fún wa lọ́mọṣẹ́ lórí ibú o àmín àti tẹnì kọ̀ọ̀kan wa náà àmín náà àmọ́ kẹ́sì mọ̀ ń tírìtì láyé jù pọ́blẹ́mù ayé jù lónìí Bẹ́ẹ̀. ọ̀rọ̀ ọkọ̀ láyà ni lórí tébù mi bẹ́ẹ̀ ni supreme sí lọ́fíìsì mi bẹ́ẹ̀ ni wọ́n ti jẹ́ wọ́n sọ owó ẹ̀ wọ́n ti rojọ́ dáadáa sàlá ti jòkó dáadáa wọ́n ti dẹ́ngẹ̀ so. وأكثر من تلقى يسرك قوله ẹni bá yóò bá ẹni bí òní sọ̀fọ̀ ولكن قليل من يسرك فعله. ẹjọ́ ẹ̀yin ọkùnrin ẹni náà náà obìnrin tá a fún wèé mẹ́kà pé ọlọ mẹ́kà ọlọ́mọ sọ yẹ kó lè sùn mọ́júmọ́ ọjọ́ náà rárá ha ibi tí a ń júwe mo gbọ́ wèé mẹ́kà ìlú lẹ́yìn fún mi tí fi rajà lọ ìlọ́lá ìrajà yóò sì yẹ̀yẹ́ mẹ́kà nẹ́sìn. owó mẹ́kà lẹ́ wá sàn owó lókà ìlú lẹ́sàn èló lẹ san kì í ṣe ní ńlá nílá ìlú là gbà lọ èló la ẹ gba 250,000 kó tó mi jẹun ah ẹ lè san alápòtí ńlá tí ń gba 1 million lọ bẹ́ẹ̀ ni ó fẹ́ lọ ṣòwò lọ́ọ̀ni èso wo góòlù ló fẹ́ lọ rà góòlù ló fẹ́ lọ rà ẹyọ kan tí ó sì rà owó rẹ̀ kan fámìlì ọ̀sẹ̀ ọkọ la ilaha illa kàábà náà ni ọ lọ ìyọnu náà ni ọ wá lọ ẹlòmíì ò kú nàìjíríà tó sì dáa fún tó dáa fún un mò ń sọ lálẹ́ yìí náà tẹ́ ẹ̀ bá máa ń tó fa problem fún yín ní ń tú pẹ́rẹpẹ́rẹ ó ní bàbá ń tú lẹ́hùn لعمرك ما ود اللسان بنافع
inú èèyàn máa sin ó dùn mọ́ inú yóò dùn mọ́. sí wàhálà ọkọ kò dùn mọ́ rárá dùn mọ́. ìfẹ́ wá dà ìfẹ́ dà. ẹlòmíì kan ò lánìyàn yìí lọ́wọ́ bí kan tí ń kan wọ̀ sí tí wọ̀ sí. kí n kan wọ́ bẹ́ẹ̀ kí n máa bímọ ni Kí n máa bímọ. kò fẹ́ràn ibi tó wà ó gba kádàrá ni kò sí gbà. ẹni pẹ̀lú kíni Nah. yóò máa complain gbogbo gbà ni Bẹ́ẹ̀ni. yóò sá máa complain ni mo mọ̀ pé bí ó ṣe ríre àsáfẹ́sọ́nà níyàwó dùn wọ́n wá ṣe kí n máa lọ bọ́ọ̀lù ọ̀nà méjìlá ọ̀ pàdé kádàrá rẹ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ni. Allah. Walakin qalilun man yasurruka fi'luhu. ẹ kọjú síbí náà. ẹ kọjú síbí náà. jẹ́mọ́ ẹ̀ ní kí tún ni kí tún ni. ẹ dá mi lóhùn náà. kóbìnrin ó dúró ẹ̀ńdẹ̀ ṣẹ̀dá ìd tí wàhálà bá dé bá ọkọ tó dé bọ́kọ. kọ́ fúnjà rẹ pé èmi rẹ ni àjọ. níjọ́ tí ànábì Sallallahu alayhi wa sallam. yòǹbó ẹ̀ mọ́ sallallahu alayhi wa sallam. yòǹbó rẹ mọ́jẹ. Wa aktharu man talqa yasurruka qawluhu. njẹ́ wàhálà dé sànábì tó dé sí i. àdíjà ò yẹ kò yẹ. kò dúró ní dúró ohun tó bá bá ọ ló bá ọ Allah. wọn ò dá mi lóhùn dáadáa kò dáadáa nábì. yòǹbó rẹ mọ́. sallallahu alayhi wa Walakin sallam. qalilun man yasurruka fi'luhu. kò sí ẹni tí ò ní ní challenge láyé kò sí. mẹ́wàá sọ́dẹ̀ èbú fọkọ má sọ de ìbú fún un. iṣẹ́ dé bá nábì Allah alayhi wa sallam. àdíjà obìnrin obìnrin. ọlọ́run bá kẹ́sì àmín. gbogbo àìtí àdíjà wà báyìí mọ́ bá rọ̀ òjò kẹ́ fún bá a rọ̀jò kẹ́ fún un. ẹni kí ló dé kí ló dé. kò fún ànábì ní problem kò fún wàhálà. iṣẹ́ dé bá nábì ló bá ṣubú lulẹ̀ tí mo sọ́njọ́ sí tí bàbá sọ. àdíjà wa mú aṣọ rẹ̀ báyìí àdíjà sì ní owó olówó. ṣọ́ọ̀bù tí àdíjà kó ọjà sí 200 ní 200. igba tó bá fẹ́ lọ rajà ràkúnmí tí ó kéré ó lè ní 200 yóò lé. Allah. kátó wíwọ olòṣì tọ́ ní pa. àmọ́ ọ̀rọ̀ fáàrí ò tán lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ni ìgbéraga. Khadija wọ́n fi aṣọ rẹ̀ nù lẹ́nu Allah. wọ́n lé ń wárápá ó ní tèmi tọ́lọ̀ yíyàn fún mi nù Allah. fún mi ní. kí sì ṣe ń wárápá bẹ́ẹ̀ni. ẹni tó yóò ń bá nàbí kò ní bàjẹ́ fún un. La'amruka ma wuddu lisani binafi'in. Allah. inú kan run ọkọ rẹ mọ́júmọ́ Majuma. ìwọ náà lórí tó yẹ kó sùn tì ní pé ṣé bí ọlọ́jà ní sẹ́yìn ni èé ṣe báyìí nísìn mọ́mọ́ bá tèmi jẹ́ òmùkọ́ ẹlẹ́mi kúkúrú ni ọ́ àbí. òmùkọ́ ẹni tí ó kú kékeré ni ọ́ inú rúnrún lásán ọkọ fi wá ní ẹ lọ bá ń jí màmí wá ẹ bá ń jí màmí. ẹ bá ń para àdúgbò wá ẹ bá ń para. ìwọ tó wà lẹ́gbẹ̀ẹ́ wa very useless bẹ́ẹ̀ni. ọ̀ ní pé sọ̀rọ̀ ọkọ rẹ ní sọ̀rọ̀ rẹ wọ́n sì máa sọ̀rọ̀ ọ̀fẹ́ mẹ̀júkẹ́ máa jàṣẹ ẹ̀yin ò fẹ́ yẹn lé mi èmi ni ìfẹ́ tiẹ̀ ni ọmọ ojútó. bẹ́ẹ̀ni. àníṣe bí mo ti bomi yọ fún ilé kan náà èmi lọ sùn fa. kí ni máa sọ èmi ń lọ ọjà o n sì dájọ́ Allah. ń dájọ́ o ìwọ lọ bẹ̀rẹ̀ àárẹ̀ burúkú yìí lónìí tí ń dájọ́ lọ́jà Tí ń dájọ́. àjọ lọ́ọ́ dáná àbí kẹ́mi ọkọ rẹ máa bẹ̀ ẹ dúró tọkọ bí ìnira bá dé ẹ dúró tì í. ẹ dúró tọkọ nígbà tí mo wà nù tí mo wà kò sóko tí mo pọn ìyàwó mi tán lẹ̀ ó ti fún ọmọ wọn lájẹ ni bó ṣe ní sọ̀rọ̀ tó wọn ò kọ́ wọn ò lè kọ́ mí pa. iyì wo ni wọ́n máa gbà lónìí ọkọ kò tí ì rẹ̀ ó ti kẹ́rù ọkọ fẹ́ ó dọ̀dọ̀ mọ̀lẹ́bí rẹ̀ ní Sokoto fẹ́ ó dọ̀dọ̀ mọ̀lẹ́bí rẹ̀ ní Kútú Wéńjì ó sì fi ọkọ sínú ìṣòro ó wá lálù ó la ìṣòro já Ó là já. ọwọ́ adé ẹnu kò fẹ́ rí ọ lójúmọ́ kò lè gbọ́ ọgbọ́n mọ́ láyé ẹ̀rẹ́ ẹ̀hẹ́ láyé tó máa gbé lọ́dọ̀ rẹ̀ bìkọ́ tó bá kú náà bọ́ọ̀sì lọ́nu. bọ́ọ̀sì lọ́nà. La'amruka ma wuddu lisani binafi'in. mo burúkú gbọ́ tí ń sọ ni. Idha lam yakun bẹ́ẹ̀ mo sọ. aslu al-mawaddati fil qalbi. àdìgásí ò gbọ́ ọlọ́run jẹ́ máa bẹ dáadáa. àmì àtiwọ́ náà náà ni. Wa aktharu man talqa. bí ṣẹ̀dá ìdúbà dé tó dé.
tí nira bá dé ẹ̀tẹ̀ tí ẹ máa gbọ́ náà jọkọ̀ rẹ ó rí ọ ní aláṣẹjù jẹ́ máa nù ọ́ lóúnjẹ ṣé mo lè wẹ̀ ọ́ ṣé mo lè wẹ̀ ọ́ bó lọ à ń sojú yìí dákun gbogbo tó ń ṣe ń jọ náà ó sáré lórí rẹ pé ń kàwé wọ́ ń kàwé wọ̀ ń kàwé wọ́ inú rẹ̀ ń yọ sí ń ọgbà kàwé wọ́ ń kàwé wọ́ kàwé wọ̀ ń kàwé wọ́ ń kàwé wọ̀ ó ti kàwé wọ́ tán náà tọ́lọ̀ bá ní kó yọ ọ́nù sòdò tó wà o ayé táwọn máa gbé kò ní dùn mọ́ ọmọ tọ́lọ́ kó ti di pé ọtí rò pé kóun ó kú ó wàá kú mọ́ yóò fàyè sùn ọ́. Allah. wa akitharu. kódà obìnrin míì tí fi lora wọn gbó kò yá ọkọ rẹ lówó rí. kò yá lówó rí ọ̀rọ̀ yá mi lówó kọ́ ẹsẹ̀ bẹ̀ ò sí ń bẹ̀ kò pọ́n pọ̀ rí yóò ṣe tiẹ̀ ní yàrá rẹ ni èyí ṣe àdáná ọ máa gbóòórùn adìẹ dídín ọ̀tọ̀ ọlọ́run ti dín tí ó gbẹ àbí tọ́kì yóò àfi lé ọmọ náà ẹ̀jẹ̀ lọ àbáyé rọwọ́ yín ẹ̀jẹ̀ náà ọmọ tí ò mọ̀wé ọ̀nà wàá mú lọ mọ́mì ló fún wa bàbá wa dorí kodò yàrá wẹ́jà láìláìlá wọ́n sì àgbákò ọlọ́run pọ̀ ìwọ́nu ọlọ́run ó ti gbúrò tọ́kì kò ní jẹ́ mbẹ́ ọmọ náà tí wọ́n máa ń pa wọ́n tún máa ṣe báyìí lójú bàbá wọn. a ní ẹ lọ́dọ̀ yá yẹn lọ gba tèmi wá. pọ́ńdòdò sọ́kọ ẹ̀yìn ní pọ́ńdòdò ẹ̀ mọ̀ tí wọ́n pọ́ńdòdò ojú ẹ̀ lórí ìtìrẹ ò ní bà ẹni pọ́ńdòdò. obìnrin ìfẹ́ náà ń sọ yóò sì gbé lérí ẹ wo gèlè gángan lórí àrí ìgbàtọ̀kọ ọkọ̀ wo lọ gbọ́ gèlè rẹ ó rọ̀ kàn yín. yóò rọ̀ kàn yín. ẹni bá yóò bá ẹni bí ò ní ṣòfò. wa akitharu man talika yasurruka qawluhu. mo fẹ́ sọ balance gbogbo òtà àtijọ́ yìí. bẹ́ẹ̀ni lábẹ́ ìfẹ́. lábẹ́ ìfẹ́. walakin qalilun man yasurruka fi'luhu. ẹni kí ló tún tẹ̀lé jẹ̀mọ́. kí ló tún tẹ̀lé. àtọ́ alimara in àbí ìdá sọlat khamsa wa sọ́ọ̀mat shaharaha wa atọ́at zawjaha dakhalat aljannata ẹ̀gbọ́n ìyẹ̀bá mi ṣá àti yawm al-qiyamah. akramakumullah. obìnrin ẹ̀kọ́ ojú síbi. náà. obìnrin tó bá ilé tẹ̀lé tó kírun bí a ti kí tó gba ẹ̀bí a ti gbà tó wá tẹ̀lé tọkọ rẹ̀ tó tẹ̀lé ẹ̀gbọ́n yóò wọ ẹnu ọ̀nà tó wù lálẹ́ jẹ́ nà ni wọ́n àtọ́ á ti wà níbẹ̀ àtọ́ à wà mẹ́. wa akitharu man talika. tọ́ á tún hali zawjiha. bẹ́ẹ̀ni. yasurruka qawluhu. àtọ́ á tún lè zawj. walakin qalilun. ibi tí ó ti bọ́ sọ́dọ̀ ọkùnrin. bẹ́ẹ̀ni. kẹ́tẹ̀lé tọkọ yín. kẹ́tẹ̀lé. ìfẹ́ ní mú ní gbọ́ tẹ́ni. ní mú ní gbọ́ tẹ́ni. gbogbo kọkùnrin ó sọ̀rọ̀ kọ́ ní àìdíà mi kọ́ máa takò ìfẹ́ ni ò sí ìyín ló yẹ kọ́ máa sọ. ẹ̀wọ́n náà yóò tòrò bóun ló sọ tòrò fún ọ tọ́ ọ ti ké pé gbogbo ayé rẹ abẹ́ ọkọ rẹ ló wà kí láti mọ́ tẹ̀lé tiẹ̀. àbí. pẹ̀lú ọpọlọ kúkúrú ọpọlọ tí ò sí ń bẹ̀ náà ni o. tí ò sí ń bẹ̀ kò ní jọ́ kó wí. wí n ti ń jóbìnrin ó wí ó ti ní lọ ẹnikẹ́ni gbogbo méjì wá ti ń ṣiṣẹ́ tí ń pawó lọ́wọ́ ara wọn àṣẹ wọn máa pín méjì lọ́dọ̀ wọn ni. bẹ́ẹ̀ni. àníbọ̀ fún mi mo ní kí n kàn mọ́sá ìbéèrè ni ìlú náà lọ ń dá alẹ́ lówó ọbẹ̀ ìlú ni kí lọ fún mi rí láyé. ẹ rò pé oyin nìkan tẹ́ ń fún mi ní fi ń ṣe bẹ́ẹ̀ ni. ọba mi sọ gbèsè rí kẹ àṣẹ tọ́ àní ká tẹ̀lé tọkọ ìfẹ́ ní mú ní gbà tèèyàn ìfẹ́ ní mú ní ṣe kí ni jẹ́mọ́. ní mú ní gbà tèèyàn. obìnrin tí ọkọ rẹ̀ ní alójúgun ọ̀wọ́rọ̀ jáde títí tí ń fi dé ọkọ ò tí ì dé ó rẹ bàbá rẹ̀. ní a bá ránṣẹ́ sí i. ránṣẹ́ wá láti ilé wọn. ó rẹ bàbá rẹ̀ o ó ránṣẹ́ sáà nàbì ó nà tí ìrìn ìzà ọjà kì
ọkọ rẹ ni ó tẹ̀lé. Ànábì láṣẹ ọkọ rẹ ni ó tẹ̀lé. ó tẹ̀ láti ọkọ fa. bàbá fi wá dojú kó bá kú. bàbá bá kú. gbà tó wá kú. ọ̀nà ránṣẹ́ sí i ó ní tẹ̀lé tọkọ rẹ gbọ́dọ̀ dán lóhùn. má dán lóhùn. ìwo ni ilé yín tó ń para bọ́ọ̀ bá tó lé ọkọ lọ dúró. gbàtọ̀ ń pẹ́ rú rẹ ò tí ì tán lé bàbá rẹ. tí ì tán. kí lọ wálé ọkọ fún. kí lọ wálé ọkọ fún. kódà bó bá ra ẹ̀gúsí lásán ilé wọn ni ó ti lọ sẹ́. bẹ́ẹ̀ni. bí ó bá wọn yọ ilé wọn ni ó ti lọ wọn. ilé wọn ni ó ti lọ wọn. sọ wá wálé ọkọ nu. rárá. part time. bàbá o. kó máa yà lọ. kéèyàn ó lo 2 hours lábẹ́ ọkọ kó lọ lo 10 hours nílé wọn. nílé wọn. yóò máa rojọ́ rẹ gbé. sọ wà nílé ọkọ nu. sí nílé ọkọ. sí nílé ọkọ. sí nílé ọkọ. sí nílé ọkọ. ìyàwó mi bẹ́ẹ̀ ṣe ń wọ̀n yẹn. tẹ́ ń wọ̀n. wọn ò ní nǹkan mi jù kan wálé wá sùn lásán lọ. kò sí pé mo yọ ọjọ́ kan lẹ́ ọkọ mi ní faramọ́ tí ń dáná lónìí. ẹ gbọ́ kódà bí ò sọ́jà yóò sì mọ rìn káàkiri gbòòrò. bẹ́ẹ̀ni. yóò bá di láàrin ká. tó bá lọ ọ̀dọ̀ rẹ̀ yóò rojọ́ díẹ̀ yóò lọ bí yóò rojọ́ tó bá ìfẹ́ ní ntúlálẹ̀ ìfẹ́ ní mu ní tẹ̀lé tọkọ. nítorí anabi Muhammad. sallallahu alayhi wa sallam. ohun tí àdíjẹ́ òsèré ló ṣe bàbá lè dundú. ó wojú ọ fámìlì rẹ̀. ó wojú wọn. ó lọ sí ilé máa kọ̀ndẹ́mù ọkọ mi. ntọ́lọ̀ yíyan fún mi nìyẹn. bẹ́ẹ̀ bá ní olówó èmi ní. èmi ní. ó sì níran owó ni ò ní. àwọn Hashimawa ìran Hashim ìran bàbá ńlá rẹ̀ ní Mẹ́kà ta ló tún wọn. ó gbé ọkọ rẹ̀ tóbi. sẹ́yìn gbọ́kọ tóbi. sẹ́yìn gbọ́kọ tóbi. sẹ́gbẹ́ tóbi. ẹ̀rọ wọ̀ mí ni. sẹ́gbẹ́ tóbi. sẹ́gbọ́kọ tóbi. òní òkọ̀kọ́ lọ rojọ́ ọkọ nílé wọn. nílé wọn. kíkà wọn àwọn rojọ́ lójoojúmọ́ ni. àṣewèrè ni àṣewèrè ń ta ni sí òfin ọlábẹ́sọ̀nà ni ti rí wèrè kan tó fẹ́. kò yá wèrè kò gbà kọ́ mọ́ control ni. bẹ́ẹ̀ni. wá sí alẹ́ òun ní túmọ̀ pé most kò fẹ́ràn ọkọ rẹ̀. kò fẹ́ràn ọkọ rẹ̀. dénúdénú. dénúdénú. ara balẹ̀. bẹ́ẹ̀ni. yóò balẹ̀ torí mo ti tọ́jú wọ ilé yín. bẹ́ẹ̀ni. Ọlọ́run ti ṣàlàyé tí ń ṣẹlẹ̀ ẹ fẹ́ mi báyìí. tí ń ṣẹlẹ̀ ń lé yín. pé gbogbo òbí wọn yẹn o ẹ lọ wọ́n o fake 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 fake. làmúrúkà máa wúdù lisani bìnnáfíà. njọ́ tí ànábì láàrin ọ̀tá. tó láàrin ọ̀tá. yorùbá ànábì. ẹ máa wo ẹni kí mo ní ẹ wò wọ́n ti múra wọ́n ti lọ po ìgbẹ́ màálù. wọ́n lọ po. àtìgbẹ́ ràkúnmí kí wọ́n dá sànábì la. ànábì wa ń láàrin ọ̀tá. ń láàrin wọn. aṣọ tó wọ̀ kó wá tẹ́ Kàdíjà lọ́rùn. kò tẹ́ lọ́rùn. kò tẹ́ lọ́rùn ó ní padà wá. padà wá. àárín ọ̀tá tọ̀ lọ wọ́n ò rí obi ẹni báyé ti sú ọ. ó wá gbé aṣọ ńlá bọ̀ lọ́rùn. ó gbé bọ́ lọ́rùn. ó ní nazara kan rọ̀ búkà máa lọ ọ̀ọ́rì àrànṣe. ọ̀ọ́rì àrànṣe. èmi gan tẹ̀lé ọ̀dà àárín wọn. wọn ò sí lè fẹ́nu Kàdíjà kò sẹ́ni olówó tó mẹ́kànjọ́ rẹ̀. kò sí. ó bá ọkọ rẹ̀ débẹ̀. ṣé bá ti ń débẹ̀. ṣé bá débẹ̀. bí a ṣe bí a lu ọkọ rẹ̀ tẹ́ pọ̀ yín kì lẹ́nu rẹ̀. ó là máa wí náà nù ọgbọ́n náà fẹ́nu rẹ̀ gbólẹ̀. àwa lẹ lé mọ́ alẹ̀ mọ́ ń lé. àwa lẹ lé mọ́ alẹ̀ àsọ̀lẹ̀ ni ọ́ yóò máa ba lẹ́nu. ọ̀rọ̀ fẹ́ ni ntúlálẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. ẹ gbọ́ mi yé. agbádùn rẹ̀ jù. àṣọ yẹ kínú rẹ máa bàjẹ́. kó máa bàjẹ́. bínú ọkọ rẹ bá bàjẹ́ ni. jama ẹni kí tó ni full respect. ọgbọ́dọ̀ respect ọkọ rẹ parí. bóyá ń jà lọ́wọ́ ni káì. ó nìkan ló yẹ kó lè ké mọ́tò dàkẹ́ ẹnu rẹ. ó lè wá dá tiẹ̀ sí ìyín pẹ̀lú ará àdúgbò. ọkọ tí o fẹ́ kí wọ́n tún yẹ̀rí mọ̀ rẹ lẹ̀. ọmọge tó ń bá jà tí ó fọ ọ̀yà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ níìsín. ọkọ wa ni ó ní wọlé. kí n lọ sí kí n tiẹ̀ ẹni fẹ́ni là á gbọ́rọ̀ sílẹ̀ ẹnu ò ká yín pa.
mo lọ wí jèrè. وأكثر من تلقى يسرك قوله. kéèyàn bu ọkọ láṣìírí. kó bò láṣìírí. níjọ́ tí ẹ fẹ́ tọrọ Khadija. ànábì wá ó wá. yóò tọrọ. Náà. àwọn fábílì rẹ̀ wá ń dàrá wọ́n ń pọ̀ nífun wọ́n ń pọ̀ ànábì nífun. Khadija wá ní ẹ̀dá kò ṣe mo lè rí. wọ́n lọ lè bá a sọ̀rọ̀ ó wá di owó sínú gbànú. olówó náà fámìlì mi fẹ́ gbà. owó náà fẹ́ gbà. mà búkú rọ́wọ́ mi gbà. owó ní. lọ fún wọn. fún àwọn onídọ̀ọ́lá mú ma. ànábì bẹ̀ parẹ́ ló bá gbówó kalẹ̀. wọ́n ní bó lọ fi yìí sí tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. a fún ọlọ́mọ láti sìn. Khadija ó fowó ra yìí. ó fi ra yìí. fún ọkọ rẹ̀ nílé wọn. èyí ṣe tọ́ lé mú 5,000. ìyá rẹ̀ ti ń complain o rọ́wọ́ ọkọ rẹ̀. mú nù tọ́ dá pamọ́. kàn ra bí bọ́n fi ta kékeré ọkọ mi ni ń fún yín. ọ rí i pé kíkí tí wọ́n kì í jọ́ kejì ó yàtọ̀. èyí ṣe kí ló dé tọ̀ gbóyè délé yín. olóbìnrin ẹ lọ tẹ́ borí lẹ̀. ẹ̀rí kò ní fún yín lówó. ahun ni. ó lé àbúrò mi ni ẹ̀kọ́ mú jáde kẹ́lẹ́ rówó gbà. aligati. ọlọ́run jẹ́ máa bẹ dáadáa. وخمسة بعد 20 قضت من عمري خطبته بنت خويلد. ẹ kọjú sí mi. lẹ́yìn ọdún àtọdún márùn-ún 20 plus 5 ó ṣe 25. ó ní Khadija tó ṣe ànábì Muhammad sallallahu alayhi wa sallam. kódà jẹ́ sọ àtọ́wà ẹ̀ ní kíni àti hormone kábọ̀wọ̀ ẹ̀ ni tí ànábì bá ń wẹ̀ ẹ̀ yóò wẹ̀ sallallahu alayhi wa sallam. àdíjẹ́ wà dúró lẹ́nu ọ̀nà bó ṣe jẹ́ ọ̀gá rẹ̀ tó lówó jùlọ tó ságbá rẹ̀ tó fún 15 years ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló gbà lọ́wọ́ ànábì yóò wà dúró báyìí sọ ń wẹ̀ dáadáa ọkú wẹ̀ oníwà gba ẹgbà kẹ̀kẹ́ lọ́wọ́ ẹ̀ níta báyìí bó ṣe tó yóò gbà ànábì wa ní ọ̀ ní àlùbáríkà nítorí kó bí òun tọrọ ní ọ̀ ní àlùbáríkà tí wọ́n á jọ ń jẹun ojú ọwọ́ ànábì ní Khadija máa bù. sọ sí bẹ́ẹ̀. àwọn á ní kí ló dé. ó ní mo gbà pé àlùbáríkà ń sọ̀kalẹ̀ síbi tọwọ́ rẹ̀ sọ̀kalẹ̀ sí. wọ́n á ní kí n máa bu àlùbáríkà rẹ̀ jẹ. nǹkan ọlọ́kọ́ fẹ́ fẹnu kàn án lẹ́nu tán. a ní àfi kí n lọ tún ẹnu yìí fọ. Allah akibaru musiliu sẹ́ẹ̀rí ìfẹ́ ni mo mú jáde lálẹ́ kódà bọ́kọ̀ rẹ bá ń rùn bí ewé gbá tí ń rùn sọ fara ayé pé àlùmísìkì ló wà lára rẹ̀ wọ́n máa prove ẹ̀ wrong pé ta ni tẹ́wọ́n ní kí ìwọ ni ìmígẹ́ mu wẹ̀ fún lára rẹ̀ ó sì wẹ̀ tán ni gbogbo nǹkan rẹ̀ ìwọ máa bá tún ṣe ọmọ tún ṣe wọ́n lọ ń yẹ̀yẹ́ rẹ̀ ó ń yẹ̀yẹ́ ọkọ ti bí sẹ́dé lọ́kọ́ bá tiẹ̀ ló dáa náà o kí n wọlé kí n jáde ó ní kíni sọ́ọ̀ ti wẹ̀ náà pẹ̀lú àádọ́ràdà ẹ̀ ọ̀run rí ni là ta ni rí ni là ẹni ó lẹ́rù kí lára rẹ̀ wúlò fún. àbí anisọkọ ni wọ yìí. bàbá lè dùndú ẹ jẹ́ mọ ọkùnrin méjì péré. لعمرك ما ọ̀rọ̀ tẹ́yìn náà bá lè fẹ́ràn òbí lóòótọ́ ní now. ọ̀dá mi lóhùn. títí a ò lè pọ̀ bàbá. yóò pọ̀ torí ìfẹ́ tọ́ ní síyàwó rẹ̀ ìfẹ́ tantalizer ni ìfẹ́ Chicken Republic. ọ̀rọ̀ ọmọléèwé wọ́n ti fowó ṣòfò. bàbá ẹ sọ tí a dọ̀la. òun sọ dọ̀la àlìgáàsì ni jẹ́ dọ̀la. jẹ́mọ́ ní náà. ẹ dá mi lóhùn bó lọ wí. لعمرك ما ود اللسان بنافع إذا لم يكن أصل لمودة في القلب.
àkọ́kọ́ ń bẹ̀ àkọ́kọ́ mbẹ́. ẹ gbọ́ náà. ilmun kamil ọ lo ìmọ̀ tó pé fún ìyàwó rẹ ọ stọ́dì rẹ ọ study ẹ̀. gbogbo obìnrin kó fẹ́ràn owó ìmí kọ́kàn kí ẹ̀ fún díẹ̀ náà ló fẹ́ràn bí kí ni kọ́kàn sọ pé kó appreciate ẹ̀ pé you look like India you kọ́kàn wá bí mọ́tò n tó fẹ́ náà nù fa wàlá. kọ́kàn máa tọ́ pẹ̀lú ọpọlọ rẹ kọ́ máa tọ́ pẹ̀lú ọpọlọ rẹ báyìí. kọ́ mọ fọpọlọ rẹ̀ ṣeré. kọ́sítọ́dì obìnrin ìgbà míì owó ìwọlé sóbìnrin la kì í wọlé. ìwọ gangan ló fẹ́ kì í sowó bẹ́ẹ̀ni. kóòtù kóòtù kó máa sàṣe n tóbìnrin sì kọ̀ bí kó máa sùn tí máa ń bọ̀ sọ̀rọ̀ òsì yóò kàn ní olóòsì ní ọrùn yìí yóò tó wá ní gbọ́. Allah orun pọ̀. obìnrin tí ń jẹ́ ìfẹ́ ẹ̀yin ọkùnrin kọ́kọ́ stọ́dì ìyàwó rẹ̀ náà Study rẹ̀. kí ló fẹ́ kí ni ò fẹ́ kí ló ràn kí ni ò ràn òjé wo ló jẹ́ ló jẹ́. kí ló lè mú jáde nísìnyí tára rọrọ̀ wọ̀ èmi ni ọ̀rọ̀ lásán ojúkọ́ bu omi mi lówó lọ bẹ́ẹ̀ni. ọlọ́ọ̀ fẹ́ràn rẹ̀ ọlọ́rọ̀ tó dá lẹ́nu ọ̀ní. ó ní máa yí ọ ní ìpá àbí ń ra ọ ní ìkórè kó wájú mi. kó wájú mi jọ ẹlẹ́nu rúnrún ọ̀rọ̀ lẹ́ fi túlẹ̀ ara yín ẹ̀yin ọkùnrin ẹ̀gà fẹnu kọ́lé fẹnu tú fẹnu tú. stọ́dì obìnrin dáadáa obìnrin mi ò láìkí ń pa kọ́kàn gbé lẹ́sẹ̀ lásán tí ẹ̀ mánéjì ẹ̀ kúkú tí lò sẹ́jú kan bẹ́ẹ̀ni. òní jẹ́ ń romi fa má ṣe bí wèrè mọ́jọ tí ó jòkó lẹ́sẹ̀ rẹ̀ jójó kó. dákun má dà mí lẹ́sẹ̀ dìde. wọ́n á sọ fún ìyàwó rẹ̀ àti ń dàgbà ọ̀ dàgbà pa ìyàwó rẹ̀ ò sì dàgbà bẹ́ẹ̀ni. jí ó máa yọ̀ sí ọ ojú rẹ̀ bí ojú ẹkùn jí ó wálẹ̀ yóò wálẹ̀. ẹ̀ tàbí fẹ́ràn ayẹranjú mọ́ àyànjú bí ẹni tó gùn rẹ̀ tán. sọ̀kalẹ̀ fún un. wa ihsanu ilayha kulla hinin. ẹ jẹ́ ń bá a sọ̀rọ̀ díẹ̀ náà. ọ̀dọ̀ wọn ní ti gbé lọ́la bẹ́ẹ̀ni. ẹ fẹ́ràn obìnrin lóòótọ́ ọmọ irú tó like ọmọ kọ́lọ̀ tó fẹ́ràn ọmọ oúnjẹ tó fẹ́ràn ọmọ irú eré tó fẹ́ràn ọmọ irú ọ̀rọ̀ tó fẹ́ràn. tó fẹ́ràn. wa ihsanu ilayha kulla hinin. ọmọ àgbà tó fẹ́ kọ́ máa wà lọ́dọ̀ òun. ìbámu burúkú ọ̀gá mi. bẹ́ẹ̀ni. fa inna ọmọ burúkú lè mi ò dẹ́ta lọ́gá. ضربا ìwọ tó lọ mú kọ ní kúta. والإذا أفسقوا. jẹ́mọ́ ò dá mi lóhùn. náà. obìnrin ò fẹ́ kéèyàn máa serious jù ìfẹ́ gbọ́dọ̀ máa ṣeré ó gbọ́dọ̀ máa ṣe. ọkàn dúró báyìí ní pálọ̀ ẹ ẹ kú ló ẹ̀yin ní bá wì mórí ọ kí ló dé tí mo yọ kí sí ọ ni ilé ò túmọ̀ lórí báwọn. yóò tú o. ìfẹ́ ọ gbọ́dọ̀ fi kódà ń jọ mi bí ò bá sílùú máa jó máa jó. sátìlẹ̀kùn máa rí kọ́kàn máa ṣe báyìí. obìnrin ó wàá wò pé èmi náà ní ń gbé ní fún báwọn ọwọ́ síríọ́sì dórí bẹ́ẹ̀dì kan tún síríọ́sì kò ṣeré kò sí ń pa kò ṣeré. ń kàn sáré bọ̀ láti ilé ìwẹ̀ ó ló yá ó yá. ìyàwó níbo ló yá. ó ló yá. òun náà sì ní dá a lóhùn. a ní dá mi lóhùn èmi ò mọ̀ tún máa tẹ̀ ń wí o tó bá yá yín ẹ sọ̀rọ̀ àní ó dá mi lóhùn ìmọ̀ tún máa tẹ̀ ń wí èwo ni dá mi lóhùn. wa ihsanu ilayha kulla hinin. yẹsẹ ẹlẹ́ẹ̀kejì jẹ̀mọ́ ẹ̀ ní kíni jẹ̀mọ́ kíni. anáfàkọ̀ ìfẹ́lẹ́bí ká lè náwó lẹ́nu lórí ìwọ náà ọwọ́ rẹ ti dì jù ó ti di jù. ọwọ́ rẹ di hahaha bẹ́ẹ̀ni. ọ̀ làwọ̀. làwọ́ ó wá mú owó ó wá ti bọ̀ ní okùn ṣòkòtò bẹ́ẹ̀. wọ́n ń rólù owó lọ ó ń rólù owó lọ ọkọ sáré pé ìyàwó rí pé kìnnìkan sá ń gùn wèrè sùn lọ báyìí obìnrin ti kìnnì bọ̀ ní yọ. ìyàwó. ọpọlọ rẹ tó pé lọ fi sírò báńkì má gbèdénu ilé má gbèdénu lé. ìfẹ́ máa ń náwó ìmọ̀ náwó. ìfẹ́ ló ní kó fún obìnrin ní tí ó dùn mọ́ ìfẹ́ ló ní kó ra aṣọ fóbìnrin kódà látòrí dẹ́sẹ̀ ṣẹ̀gbọ́n wá sí la wà ní gbogbo ohun tóbìnrin ó bá máa lò ìfẹ́ ló ní kó ra fún ló ní ọ̀rá fún un. torí wọ́n ni ó máa fi hàn bẹ́ẹ̀ni. ìwọ lọ gbọ́dọ̀ fún
tó decorate ẹ̀ dáadáa Bẹ́ẹ̀. tó pé ọmọ rí tó dùn mọ́ tó dùn mọ́ lára. èwo lọ hàrà fómi ọwọ́ ni tóbi ń lo tó dà wá ń fẹ́ yín bó lọ́mọ tó ti rówó rẹ̀ ó yẹ kó bú ẹkún ni bẹ́ẹ̀ni kò gbowó lọ́ọ̀ rẹ̀ ó ti pa ọ́ tì Bẹ́ẹ̀. ó yà sán kó lọ ibi tí ó ti rówó ìtaná ti ń tọ́jú ẹ̀ ìtọ́nà ti ń tọ́jú rẹ̀ wọ́n dọ́ ni tí bá ti rí báyìí ọ̀ sàmọ́ ní tì wàláyà ayé mi ọ̀run mi mo fà ní kí ámà mi búra obìnrin gidi ni ọ̀ ń sùn lé àràmù bẹ́ẹ̀ni ṣé wọ́n lọ rà yìí tó ṣé wọ́n lọ rà yìí tó lò ọ̀hún wá fà. owó fò wọn ò dá mi ló mọ́ lálẹ́ náà ìfẹ́ tẹ̀ fi hóbin tí ò bá ti lówó nínú ẹ̀tàn ní ẹ̀tàn ni ìfẹ́ ló bí owó Ló bí ẹ̀tàn bá fẹ́ kò sí ní tà lé gbé fún kò sí. sẹ́yìn pé mo balance bẹ́ẹ̀ni èmi ṣàbòsí pa ojú rẹ̀ náà wá tínrín nísìn ẹ̀, ọ̀rọ̀ pé ní sọ tiẹ̀ ni ara wa balẹ̀ ẹ gbọ́ ẹ láti kí tó ni kí tó ni aline náà ìyẹn máa ń rọ̀ fópin ọ̀rọ̀ lọ́rọ̀ Ọ̀rọ̀. kó tó ti pọ̀ rẹ̀ ó lè máa lè sóbìn yóò níbi tí ó provoke ẹ̀ dé bẹ́ẹ̀ni wọ́n ní kóbìnrin ká tó lè bàjà dáadáa níjà tí ó le ọ̀fẹ́jọ́ rẹ̀ sùn nǹkan nígbà 70 èèyàn ọmọ ẹwọ́nù ya yín ẹ bá sọ̀rọ̀ o ọgbọ́dọ̀ àgànná sọ̀njẹ́rì mi o tó ń jẹ́rìí mi tébù oṣojú rẹ o sojú rẹ o chíà sọgbọ́n tó wí o gbọ̀ngbọ̀n tó wí ẹ ló mọ́mì ọmọ yín ti gbede o Ó ti gbede. ẹ ló bàbá ẹ wá bá ń ké sí o ó dìgbà 70 tó bá ṣẹ̀ ọ́ tó sẹ́yìn lọ́gbọ́dọ̀ react lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan ẹ̀yin náà dákẹ́ ẹnu yín wọ̀ nígbẹ̀ bẹ́ẹ̀ni kò tiẹ̀ tí ì sọ́npá ó fi èèyàn wọlé ni ó fi lé kó o bá a. sẹ́mi lọ́n bá yíwá obìnrin fún itọ́ lẹ́nu ó tún gbà padà ẹ̀jẹ̀ ló tẹ̀lé tó kíkì ẹ̀. ó wá gbáyin mọ́lẹ̀ obìnrin wá ń lọ́nu mọ́lẹ̀ lọ́nu mọ́lẹ̀ kódà kó pìrìtẹ́ndì kó ṣe pé kò dùn kò dùn pàtó ti pé yé nǹkan ṣe Yé. o mọ̀ pé yóò tó bá o ní bá ọkú ọ̀nà ara ń bẹ́ ńlẹ̀ bẹ́ẹ̀ni wàá kàn kú lásán kódà kódà ó ní wọnú ọlọ́run bàbá nìdú ń tá a bá fẹ́ àìsè ń ṣekúṣe àìsè ń ṣekúṣe ìwọ tó ọ̀lẹ́jẹ́ kí mọ́tò rẹ ó bàjẹ́ tí mọ́tò rẹ bá mi pẹ́kẹ́ ọ̀sàrí máa dààmú ni Bẹ́ẹ̀. èèyàn sì bàjẹ́ mọ́ ọ lábẹ́ ọ̀sì tọ́jú ẹ̀ ọ tọ́jú ẹ̀ lẹ́lẹ́dàá mi ó dáa fún ọ. bó ní fẹ́ wà bó ní fẹ́ wà ìfẹ́ ló ní ọmọ àná aboyún ọdún kò ìsẹ́ni ọlọ́run èyí náà dákẹ́ wickedness Allah kẹ́yìn máa ná aboyún ẹ tí wọ́n pé inú mi oníkìlọ̀ gbé nù kíni kìlọ̀ gbé kíni ẹ dákun bí èèyàn mú gbókè kò yẹ kó dóyún mọ́. bẹ́ẹ̀ ni ó gbà ń pa Allahu Akbar. ẹ ń gbọ́ wọ́n ń gbọ́ so wọlé ó ṣe déédéé ara wọn àwọn karambà ní àwọn adákan wọn lè pa ewu ìyá mọ́. bẹ́ẹ̀ ni bàbá dùndú ọ̀rọ̀ fẹ́ ni mò ń sọ lálẹ́ bẹ́ẹ̀ ni jẹ̀mọ́ ẹ̀ ní kí tún ni kí tún ni àlàáfù bí ìyàwó rẹ̀ bá ṣe ọ́ tó ṣe ọ kàkà kún pé èmi náà mo ṣẹra mi wọn bá ní kọ́ ránu mọ́rọ̀ rẹ̀ mọ́ ẹ máa mójú kù ẹ gbọ́ sáré òrídọ̀ Allah ẹ gbọ́ ẹni tí ó lálùbáríkà lẹ́ni tí mo tètè yọnu tí ma tètè yọnu ìyàwó rẹ̀ wá gbóúnjẹ kalẹ̀ ó kàn tá ń pa ni ó tà ń pa ọmọ tiẹ̀ wá ń bọ̀ ní tọ́ba débi ọjìyà ta ló ṣe ọmọ nífa orí ẹ̀ bàjẹ́ ni ìyá rẹ̀ lọ́jọ́ kọrí ọ̀dọ̀ ìyá rẹ̀ ọmọ tí ò pọ́dún kan idiot má dì mọ́ mi o màmí ìwọ ọmọ yìí má tẹ ọ̀pá ọmọ ọwọ́ fi wá mọ̀ pé tó o bá ti ṣí èrè ó tiẹ̀ wá na ọ́ sọmọ nítorí kan ní ọmọ náà yà kára kù ó ti mọ̀ ọ́ ní wèrè ó kẹ́yìn sí bàbá ó kẹ́yìn sí bàbá rẹ̀ ọmọ tó wà ilé kẹ́yìn sí ọ ó ti sọ pé wà ní jèrè nù. Allahu Akbar. ìfọ̀ọ́lá láti kékeré nù ọmọ wa ń gbójú sẹ́gbẹ̀ẹ́ kan. tó bá ti rí ọba yóò gbójú sá túmọ̀ ẹni pé n fẹ́ pàdé bàbá àwọn. kí ló dé tẹ bá lè fẹ́ràn obìnrin lóòótọ́ bó mo bá dé kí n sọ̀rọ̀ lọ́la bó mo bá dé ní kí mo kà tán. àlàáfò. kéèyàn lámójú kú o bẹ́ẹ̀ni obìnrin fi wá kúnlẹ̀ láti sàárì dàsúbà ẹ jẹun náà mi jẹ mi ò jẹ mo fẹ́ kí bí ó pa n kú òun fẹ́ kú ni
ọlọ́mọdé ń dájú ẹ̀kọ́ ra mi ó lóun fẹ́ kú ìyàwó abu àmàlà báyìí kò ẹ jẹ́ nà ó fọ́ ní etí ni ẹ tẹ̀ ẹ̀dọ́ ẹ dákun kí lọ́wọ́ yín máa yá sétí fún àbí tó fi gbé òkè tó ìdá rẹ inú rẹ wàá rọ̀ kọ́ tiẹ̀ fi nára rẹ pé ń ṣe é nínà. afákan ló ń regret níjọ́ tó ń ná ìyàwó òun ọwọ́ òun wá fẹ́ rọ níjọ́ tó ná Zainab ìyàwó òun wá ọwọ́ òun wá rọ èsì tó wọ́n ná kí ló ní tó ná ìyàwó òun kí lẹ́sẹ̀ rẹ̀ àwọn wá bẹ́ igi sílé bí alápásápá gbogbo yàrá ló kó igi sí àtìkù mọ́ o tún kó sórí àjà gbogbo abẹ́ tébù ló gé wáyà sí kí ìyàwó tó dẹ̀nà rẹ̀ míì ti bá ní etí fáì ọ̀rẹ́ kó kápọ̀ obìnrin ọ̀rẹ́ kọ ọ̀bẹ lọ́wọ́n á sì kìnnì ètò ọ̀fi lágídí wèrè ra lẹ́sìn oríṣi mẹ́rin ra ankara sígán oríṣi mẹ́fà lọ́wọ́ àbáyà gidi tí ó máa kúrìrì ọ̀fìlẹ̀ fún wá wo Guinea tí wọ́n ti rán Senegal tó gba ọ̀nà tààrà fúláṣì ẹ̀ pẹ̀lú méjì tọ́ba ní tòkó kò ní mìíràn. wàláì ìsìn ni ó rọ̀ yìí. òkú màràtà ọ̀nà ẹ̀pá àfikún mọ̀ àti kúùkù. kàbéèrè òtútù ti ń bá wọn ọkùnrin. bẹ́ẹ̀ni. wọ́n ti rọ àwọn gbáko yìí béèrè orí atẹ́gùn. ọ̀ lè mú bẹ́ẹ̀ ìbéèrè yìí ẹgbọ́n ó mọ̀ pọ̀ lọ́wọ́ ó lóun gbàwẹ̀ òun wá ń bọ̀ ìsinmi wá bà ń lọ́nà oko òun tí ì jáde tán òun wá rí olóko tó kán kaṣú kalẹ̀ máńgò nkankan òun ò sì béèrè ó fẹ́ tà só lè mú bẹ́ẹ̀ kó òun fi sínú ọ̀ lè mú olè ló lè ń jẹ́ bí ó tà gan ọ̀ lè mú ó dá ẹ̀gbọ́n Ibrahim Adihama bàbá tó bí bóun ló ṣe bí wòlíì hunaka shuyukhu li awliya li kiramu tó bá dọ̀la mo lè gbàgbé ẹ̀kọ́ béèrè wá. ṣàdìlíyò nàkṣàbà ọ̀ndọ̀rẹ̀ fàáyín. níjọ́ tó ń wọ́n bímọ àlùbáríkà. tí ó bímọ àlùbáríkà. ṣèwọ́ dáko tán ni ẹ̀yà fà mí. naam. ọ̀la ní parí ẹ̀ fún yẹn lọ́mọ lókùn ní sọ̀rọ̀. àmín. kìsì lálàáfíà kẹ́yìn náà ní. àmín. ló bá dáko tán ló bá ṣiṣẹ́ ló bá rí áàpù tómi ń gbé lọ. ló bá yẹ áàpù lójú odò bó ṣe jẹ áàpù báyìí. ó jẹ. n kàn ń gbọ́ tẹnìkan pé ṣé wọ́n lọ gbìn. ṣé wọ́n lọ ní áàpù tó jáde ó ní mo dáràn. ó ló ń dáràn. sọ lóko ló ní ọjẹ́ ń wá ń tọ odò ń lọ. ó wá ń tọ bí tí áàpù ti já yóò débẹ̀ ó dẹ̀ ń kùlé ọba. ó wà lọ túfọ̀ ààrẹ ó lọ bá mo jalè lẹ́yìn ọba ní kí lọ gbé ó lọ ń jí áàpù kí wàá ló ṣẹlẹ̀ lẹ́yìn áàpù ẹ̀ mọ̀ gbọ́ lọ́la. o lè má jalè pamara. ó bẹ̀rẹ̀ pé ṣé ó dáa kí èèyàn máa jẹ oúnjẹ òkú. oúnjẹ kí ni oúnjẹ òkú. ìmọ̀wé òkú ń dáná látọ̀run wá dáná fún un láyé ni. kò sóku o n tó fẹ́ sọ ní a bá dáná bí olóku ṣé èèyàn lè jẹ kí ni oúnjẹ òkú ẹ̀yin rókù mbẹ. àbí. àbókù ló tọ̀run wá dáná fún ọ láyé. èmi ní oúnjẹ òkú oúnjẹ tí a dá láti fi tọ́jú alààyè àlejò tó wá bọ̀ nẹ́gbọ́njẹ fún sàárà tó kù náà ní ládàbí ìtì àmì tọ́ à wọ́n ní ẹsẹ̀ yín òkú yín pẹ̀lú kẹ́ fún èèyàn lóúnjẹ torí ẹ̀mí ní tẹ̀bí padójú agbo èmi ló kú sàárà ń jẹ gbogbo yín ẹ̀ mọ̀ lọ Saudi ẹ̀ ń gbadìẹ tẹ́ ń pín fún yín lọ́fẹ̀ẹ́ ẹ̀yin máa níyàn tẹ́ fi ń pín àbọ̀ jẹ sàárà ń Saudi tọ́tún pààrọ̀ àtọ́tọ́ ọlọ́gbà kejì tí dábàá fi wá fọ́ ní etí tóbi wá dá ọmọ aláṣejù. waziri ẹ wá kí n sọ fún yín. gba létí ó gba sàrà àkọ́kọ́ wọ́n lọ pààrọ̀ aṣọ àti lárúbá ti dá aṣọ ti dá wọn ó ti dójú ẹ̀ mọ́ onífàkọ̀ sábẹ́ ó wá rọ ìfọ́tí fún un. ó dàgbà jù fún
ìgbájú lárúbáwò sì dáa. Fakiru Nàìjíríà. eléyìí tó lè fún oúnjẹ Christian sínú Ọlọ́run tí ló ń jẹun ẹ̀tọ́ ni fún wa a lè fi sínú. Kátòkò lórí eléyìí tó ń tọkọ tó jọ ó ní tí àwọn Christian tó máa ń ṣe ọdún tó máa gbóúnjẹ wá fáwọn sàn lè jẹ. ẹ lè jẹ ẹ lè jẹ ẹ sì lè jẹ. ọdún mélòó ni ọmọbìnrin lè dà kó tó di èrò lé ọkọ. nítorí béèrè wọn gbà láyé n lè sọ púpọ̀ lálẹ́ ọdún tó bẹ̀rẹ̀ lè dà kó tó lọ ilé ọkọ obìnrin ó kéré jù ó gbọ́dọ̀ ní ẹ̀kọ́ kó lọ secondary school tó bá ní ó kéré jù ní o kó lọ secondary school kó wá kọ́ṣẹ́ bí ọdún 3 kó wá ṣiṣẹ́ bí ọdún 1 kó tó lọ ilé ọkọ kì í sọmọ tí ò ní pàtẹ́ tari lọ ìyá ni ó lè padà. ọmọ àti ìyá ẹ̀ kanjọ́ máa yẹn ó di kí ni ìhà oní Islam kọ sí. èmi ló lè bí ó di ọmọ òfò ni. sọ ti gbọ́. kí ló lè bí ó di ẹ tí ó bí ọ ló ti bí ọ. Anabi Yusuf alayhi salatu wassalam. nínú tàtẹ́ ń bá wa sọ lọ ó wá béèrè pé ṣé o ti níyàwó tẹ́lẹ̀ kó tó fẹ́ sòlè ká. kò níyàwó náà ló fi lóun ó fẹ́. sọ ti gbọ́. ọmọdé ni ọmọ 17 years ni ló ti wọ wàhálà. lára ètò tó ń fi kún ó ní ọba tí Yusuf bá ṣiṣẹ́ tó bá lò pé só gba Islam kó tó kú. kó gba Islam ẹ gbọ́ òun náà ni fífẹ́ rẹ fi lẹ́tọ̀ọ́ sí Yusuf ìyàwó rẹ ló gbà fún un tí ìyàwó rẹ sì fi gbà fún ni pé sùlẹ̀ á padà gbà fún Yusuf òun tó jẹ́ ó gbà ni pé ìgbà tí dúkìá rẹ tán yányán ó wá lẹ́yìn èrè tí mo kó jọ ẹ̀ kí lẹ̀ ń wò tí dúkìá mi fi ta sí pé ẹ̀ lè fún yẹn nípa ẹ̀ lè gbàǹpà lọ́wọ́ èèyàn ó wá ní la ilaha illallah Yusuf nabiyullah Allah ológbà. nínú tan Yusuf náà lẹ́yìn náà tó ń kọ̀ béèrè lórí ó ní kí ni ìtumọ̀ azizu Misra. ọlọ́lá jù nílùú Misra ọ̀kárì ó gbà. nínú tan Yusuf bákan náà ó ń béèrè pé ẹ dákọ̀ okọ̀ ọlọ́run ọba 4 kan nínú ẹ̀ ohun tó ń béèrè ó fẹ́ jàǹfààní ẹ̀ ni. ẹ gbọ́ àgbọ́ Allah Jawadu Karimu Raufu Rahimu ó fẹ́ dán ọpọlọ mi wò ni bóyá ẹjọ́ náà mo kàn sọ ni àbí tòótọ́ ni tó bá ti yàtọ̀ irọ́ mo pa mo náà mo tún kà fún ọ. ó ní kí ni àwọn kan tó máa ń dí gbàdúrà. kí ló wí. kí ni àwọn kan tó máa ń dí gbàdúrà lọ́wọ́. tí mo òun kà á fún ẹ gbogbo tí ìdí kádùá ò gbà ẹ gbọ́ ẹ tún mi béèrè ẹ gbọ́. eléyìí ó ní kí ni ìdájọ́ ẹni tí ó jẹ pàmpé lówó tí ò wá san tó sá lọ. olè ọ̀rọ̀ àwọn olè àṣẹ ìdára yín mọ̀. náà ó ní ẹni tí wọn ò tí ì fẹ́ sílé wọ́n ń fẹ́ ní àfẹ́sọ́nà ó wá di inú àwẹ̀ bóyá ọkọ ò sí nílé bóyá òbí rẹ̀ ti wá dàgbà ó wá ní kí obìnrin àfẹ́sọ́nà kó lọlé kó lọ́mọ bá ń dáná fáwọn òbí òun tí wọ́n lè jẹ́ àbí wọn. táwọn òbí tiẹ̀ bá ti gbà ó bẹ̀ ń sẹ́nu bá ń dáná fún bàbá àtìyá mi ó bẹ̀ ń sẹ́nu. obìnrin tó bá rí àládà rẹ̀ ní aago 6:30 láyé ìrọ̀lẹ́ sóláwọ̀ ẹjọ́ nàbí òní. tí a sì nù bá tì í tó torí ń dọ́tí ẹ gbéṣẹ́ rí àkàlẹ̀ kò sáago ṣe gbọ́ bí àsìkò sínú bá tì í tó gbogbo tó bá rí ngbà náà àwẹ̀ rẹ̀ já ẹ̀mẹ̀gbọ́n. ìdájọ́ wo ni bẹ fún ọkùnrin tí ń lu ìyàwó rẹ̀ bí aṣọ òfì. mo ti sọ lẹ́ẹ̀kan náà ẹni tí wọ́n ti máa lu obìnrin kò ní fọwọ́ rẹ̀ káàsì kìíní ìyá ó jẹ́ jẹ́ ọmọ bú ẹ̀. eléyìí ń béèrè ọ̀rọ̀ ẹ̀sìn ní ń béèrè ó ní ẹjọ́ ẹ dákun ẹ ṣàlàyé bí wọ́n ṣe máa ń wẹ òkú nínú Islam. kò sí yàtọ̀ láàrin ìwẹ̀ òkú àti ìwẹ̀ jánábà kò sí tó o bá ti gbómi kalẹ̀ báyìí ẹ gbọ́dọ̀ tú òkú lẹ̀ sí òhò ẹ fi aṣọ sàn ní ara ẹ bọ́ ti tẹ́lẹ̀ ń kó lára rẹ̀ ẹ wà ti aṣọ kan bọ́wọ́ báyìí ṣẹ́gbọ́ kódà kò ní di aṣọ mọ́ nísìn kí ni tí àwọn nọ́ọ̀sì máa ń lò glove yẹn lẹ́ ti bọ́wọ́ ẹ kọ́kọ́ fọ abẹ́ rẹ̀
ọ̀yọ̀ yẹn kú o Ọ̀yọ̀ yẹn kú o. eyín ti dẹ̀gbin Ó ti dẹ̀gbin ọwọ́ náà. àfi mi sí Ó fi mí ọ̀sàlù sọ́wọ́. àlá fún lọ́kọ̀ọ̀kan Lọ́kọ̀ọ̀kan. tó bá sàlù àlá fún ẹ̀rọ mi sílẹ̀ alátòkèdè rẹ̀ ẹ ti wẹ̀kú tán náà nù. ẹ ti wẹ̀kú tán náà. látara ìbéèrè tí òkú náà lélẹ́yìí ó ní ǹjẹ́ ó dáa kán fẹ́ kírun sókù lára kán yẹn wá wọ bàtà kán fi kírun. mo ti tírìtì ẹ̀ láì máa yẹ ọ̀nà ọ̀fẹ́ gbọ́ nǹkan tiẹ̀ ni kò dáa ànábì náà fẹ́ kírun ńjọ́ kan wọ́n kàn rí tó bọ́ bàtà ó bọ́ bàtà láàrin èèyàn sáré bọ́ bàtà ó wá ní jìbìrìlù ló wá bá mi pé ẹ̀gbin ń bẹ lára bàtà mi ló jẹ́ ń sáré bọ́ wúwo yẹn náà bọ́ tiẹ̀ nígbà yẹn ta ni ó sọ fún àpẹtì alẹ́gbìn ó bẹ́ tàkà mọ̀ wọ̀ ohun tó lè mú ọ wọ̀ ọ́ tẹ̀ bá ń bẹ ní ilẹ̀ tó gbóná jù bí inú ẹ̀rùn nísìn nǹkan wá ń sí ọ látẹlẹsẹ̀ tárófin ni ọ lè wọ̀ ẹsẹ̀ lé ní báwọn ẹlẹ́ẹ̀kejì bóyá ibi tí wọ́n ti ń kírun sókù la ẹ̀gbin pọ̀ mbẹ́ ti ń rí ọ la ara ń rìn ọ wọ bàtà rẹ ó di mélòó ẹ̀ dá mi lóhùn dáadáa ọdún méjì. àbí kọ́ ní àrùn bárakú lẹ́sẹ̀ Bẹ́ẹ̀ni. tó pé tó o bá ti lè bọ́ bàtà àṣírí rẹ ó tù Yóò tú. ó sì fẹ́ káyé orí Ó fẹ́ káyé bàṣírí orí. ara ẹ̀ kọ́ wọ̀ Kọ́ wọ̀. bí o bá ṣe ń pa ẹ jẹ́ ń dá ilé ẹ̀ ní kíni Kíni? yàrá tíyàwó wa ní àti yàrá wa Yàrá wa. sáwọ́ bàtà gorí bẹ́ẹ̀dì rí àbí àwa tá a lè wọ bàtà dénú létà ń sùn láwọ̀ bàtà déwájú Ọlọ́run. ìwájú ọlọ́run ọba. ìrun nìrun jẹ́. irun nìrun ń jẹ́ ìrun nìrun jẹ́. Ọlọ́run náà sọ fún Musa pé bọ́ bàtà rẹ bọ́ bàtà rẹ̀. innaka bil wadil muqaddasi tuwa ilẹ̀ tá a bá ti yà ní mímọ́ fọlọ́run ọba àfi ká ṣe mímọ́ ń bẹ̀ àbíkásí mímọ́ bẹ́ẹ̀. ọ̀kárí orí rẹ pé ìwọ́tọ̀ ọ̀sẹ̀ kìíní Bẹ́ẹ̀ni. a ti fà èyí tó wá fi kánlẹ̀. kásàdúrà bẹ́ẹ̀ ni ó béèrè pé alágbàrú mélòó ní mẹ́bí kírun sókù lára. mẹ́rin ni tó bá dà níyàn ẹ gbọ́ dáadáa báyìí Allahu Akbar ṣe gbọ́ dáadáa báyìí ìyìn lọ́ọ́ fi wọ fatia tó bá ṣe báwọn ọ ṣe Allahu Akbar ọ ṣe asalatu fa anabi wa Muhammad Salatu fa nabi. ọ tún ṣe Allahu Akbaru ọ ṣàdúrà sókù.